tó gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé bí àwọn ìròyìn ọ̀hún ṣe jáde lẹ́yọ kọ̀ọ̀kan náà báyìí làwọn ń ṣe bẹ́ẹ̀ tá a máa ń gbé sí etí ẹ̀yìn aráalé níta fi pè ní kàǹkà náà òwe ìròyìn náà nìyẹn nítorí wípé àwọn ìròyìn tó ṣe kàǹkà àwọn ìròyìn tó jẹ́ wípé àgbọ́kọ̀ọ́ la máa ń mú wá fún yín o tààrọ̀ tòní tó wá dé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa bí a ṣe máa ń mú wá fún yín nínú ìwé ìròyìn The Punch ìwé ìròyìn Vanguard àti ìwé ìròyìn New Telegraph òun ni a lè mọ́wọ́ bà nínú àwọn ìròyìn ọ̀hún láàárọ̀ ti tòní nínú ìwé ìròyìn The Punch eléyìí tó jẹ́ wípé ó ṣe bẹ́ẹ̀ tó jáde láàárọ̀ ti tòní òun láti rí ìròyìn eléyìí tó jẹ́ wípé gbogbo àdúrà tá a bá ti ń gbà ẹ̀já mọ̀ fi ṣàdúrà ọ̀ wípé ẹni tá a ṣe lóore kọ́lọ́mọ́ padà jí ó wá ṣe wá ń jàǹbá ọ̀rọ̀ yìí ni wọ́n kọ sínú ìwé ìròyìn The Punch láàárọ̀ ti tòní pé iléeṣẹ́ ọlọ́pàá kan tí wọ́n wà ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ráwọ́ tó arákùnrin kan ẹni ibi tí ń pọn wọn rí balùwẹ̀ Fẹ́mi Ọ̀nàyẹmí mọ̀ ni wọ́n porúkọ bọ̀dá àgbàyà yìí látàrí wípé wọ́n ní ó fi ipá ó fi bá ọmọ kékerébìnrin tí wọ́n pe ọjọ́ orí rẹ̀ ní ọdún 13 ó fi bá jọ ní àjọṣepọ̀ ní àwọn apá ibìkan tí wọ́n pè ní ọ̀bádà oko èèyàn ní ìpínlẹ̀ Ògùn lọ́hùn-ún nínú ìwé ìròyìn The Punch tá a ti wá rí ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ni wọ́n ti ń tẹ̀sọ́wọ́ wájú o wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin wọ́n ti fi mú arákùnrin ọ̀hún tó sì jẹ́ wípé arákùnrin ni wọ́n gbà gẹ́gẹ́ bí olùkọ́ tí yóò máa bá wọn kọ́ ọmọ nílé o ẹni tó wá jẹ́ aṣojú kọ̀ròyìn ìwé ìròyìn The Punch ń já alábọ̀ láàárọ̀ ti tòní wípé àwọn òbí ọmọ yìí òun ni wọ́n ní wípé ṣòro sì ń gbé wọn báyìí tó jẹ́ wípé òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ látàrí pé wọ́n ní afurasí yìí òun ló ṣe bẹ́ẹ̀ tí ó fo ìgànná wọlé ìlú fẹ́ǹsì o láti lè jẹ́ wípé ó ṣe bẹ́ẹ̀ ó wọ ibi tí ọmọdébìnrin ọ̀hún ọdún 13 níbi tó wà lọ́wọ́ tó wá jẹ́ alukoro ọlọ́pàá èèyàn ní ìpínlẹ̀ Ògùn lọ́hùn-ún ìyá àwọn ọmọlá Odòtọ́lá ni wọ́n sọ ọ́ di mímọ̀ wípé lóòótọ́ ni ọ̀rọ̀ ọ̀hún ṣẹlẹ̀ o àwọn sì ti mú Ọ̀nàyẹmí tí ń bẹ ní àkólú ọlọ́pàá ó ní wípé ní ọjọ́ 12 nínú oṣù tá a wà yìí òun ni àwọn òbí ọmọ náà wá fi ẹjọ́ sùn yẹn ni pé wọ́n á fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí ní ọ̀bádà oko tó sì jẹ́ wípé wọ́n ní ìmọ̀ ń wá láti wá ran ọmọ ọ̀hún lọ́wọ́ fún àwọn iṣẹ́ àṣetiléwá tí wọ́n ń pè ní assignment tí wọ́n bá gbé fún ọmọ yìí ni wọ́n wá ń tẹ̀síwọ́ wájú wípé ọjọ́ 9 nínú oṣù kẹfà ọdún yìí òun ni ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ṣẹlẹ̀ tí wọ́n sì ráwọ́ tó arákùnrin yìí wípé ó fo fẹ́ǹsì wọlé ni ṣùgbọ́n wọ́n ní pé ọwọ́ ti bà á torí pé àwọn ọlọ́pàá wọ́n ti mú iṣẹ́ wọn bí iṣẹ́ o wọ́n wá ní wípé arákùnrin ọ̀hún òun ni wọ́n jọ ń lọ sí ilé ìjọsìn kan náà pẹ̀lú wọn ṣùgbọ́n wọ́n ní wípé arákùnrin yìí òun ni ó ṣe bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ tó ń ká bòròbòrò nítorí lọ́bẹ̀ tó fi wà àrùwọ̀wọ́ Ẹ́ríkà nínú ìwé ìròyìn The Punch láàárọ̀ ti tòní bí ó ṣe jáde ń bẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ o nínú ìwé ìròyìn Vanguard lè ti jẹ́ wípé òun náà ṣe bẹ́ẹ̀ tó ta kòṣó jáde ìròyìn kan tún rèé tó ṣe bẹ́ẹ̀ tó máa bani lọ́kàn jẹ́ ṣùgbọ́n wọ́n ní pé ọ̀rọ̀ kì í tóbi títí táwọn ọ̀rọ̀ yìí mú ọ̀bẹ ká mọ́ fi bú o wọ́n ní pé ní ìpínlẹ̀ Àkúrẹ́ ní ìṣẹ̀lẹ̀ kàyéfì kan máa ti ṣẹlẹ̀ èèyàn ní Ondo town lọ́hùn-ún ni wọ́n ní pé àwọn méjì kan rèé ọkọ àti ìyàwó lọ́jọ́ ń ṣeré lọ́kọ láyà kó tó di wípé iná wá ṣiṣẹ́ fún wọn wọ́n ní pé iná gbé àwọn méjèèjì yìí wọ́n sì gan papọ̀ wọ́n jọ lẹ̀pọ̀ ní àsìkò tí wọ́n jọ ń ṣe eré lọ́kọ láyà lọ́wọ́ ní orí ibùsùn wọn wá ní gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ ọ̀hún ṣojú ẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ sí inú tí wọ́n kúrò rẹ̀ sínú ìwé ìròyìn ni wọ́n ní wípé òun wáyé ní Ayéyẹmí nípínlẹ̀ Ondo ó ṣe wípé àwọn tí wọ́n jẹ́ akọ̀ròyìn ìwé ìròyìn Vanguard wọ́n ní wípé arákùnrin ọ̀hún kì í ṣe ọmọ kékeré o bẹ́ẹ̀ ni kì í sì ṣe àgbẹ̀lẹ́gbẹ̀ pé àárín méjì ló wà wọ́n porúkọ bọ̀dá yìí ní Eric àti òun àti ẹni tó jẹ́ ọ̀rẹ́bìnrin yan àfẹ́sọ́nà rẹ̀ ni wọ́n ní wípé wọ́n bá òkú àwọn méjèèjì ní inú ilé níbi tó ti ń ṣe yùnkẹ́yùnkẹ́ wọ́n wá ní pé ẹ̀mí méjèèjì yìí òun ló ti sọnù nígbà tí àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ tí wọ́n jẹ́ oníṣẹ́ ìlera tí wọ́n débẹ̀ náà ni wọ́n wáyé àwọn gbé àyírọ́ ìwọ dúró báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wò kí ni tó lè ṣokùnfà ikú àwọn ará bíi ni wọ́n ní wípé àsìkò tí wọ́n débẹ̀ yìí wọ́n rí wípé ẹ̀rọ amúnáwá ìyún jẹnẹrétọ̀ wọ́n ní ó ń ṣiṣẹ́ lọ́wọ́ ní àsìkò ọ̀hún ni tó sì jẹ́ wípé ẹ̀rọ amúnáwá yìí òun ni wọ́n ní wọ́n kí fóònù yìí ni wọ́n ṣáàjì fóònù ní ẹ̀gbẹ́ ibùsùn wípé wọ́n fi fóònù ọ̀hún sí orí ibùsùn wọn ló ṣeéṣe kó jẹ́ wípé iná tí ó jẹ́ ìlara kìíní yìí òun ló gbé ìkànnì sí mọ̀ pé ọ̀rọ̀ náà tó bá ti gbé ẹnìkan dídán ni kó gbé ẹnìkejì tó bá ti fọwọ́ kàn án wípé ó ṣe ní pé iná yìí ló gbé àwọn méjèèjì tí wọ́n sì gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra ẹni tó wá jẹ́ alukoro ọlọ́pàá ní ti ìpínlẹ̀ lọ́hùn-ún òun ni wọ́n ní wípé wọ́n porúkọ rẹ̀ ní Fúnmi Ọdúnlámì wọ́n sọ wípé àyẹ̀wò ń lọ bẹ́ẹ̀ ni ìwádìí ò dúró lórí ọ̀rọ̀ ọ̀hún torí pé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n olóògbé yìí ni wọ́n ní pé àwọn tí ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tó kọ̀ tí kò gbé àìgbé iná lọ́wọ́ mú kí wọ́n wà nílé o nígbà wọ́n yọjú lójú wíńdò ni wọ́n rí wípé àwọn méjèèjì wọ́n ti lẹ̀ papọ̀ mọ́ra wọn ní ògèdèǹgbé
nínú ìwé ìròyìn Vanguard ni wọ́n kọ sí náà tuntun ní ẹ̀ka ń bẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ òun àkàgbádùn. Nínú ìwé ìròyìn New Telegraph ní ti jẹ́ wípé ó jáde tó ń ṣe bẹ́ẹ̀ gbóná fẹlifẹli àjá àbalẹ̀ ní wọn ni wọ́n ti ní pé ìkànnú àwọn arákùnrin